mo kì í kí yín mo kì í kí yín o mo kì í nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káàárọ̀ ẹ mà kásán àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ǹjẹ́ ẹ ti gbọ́ agbésùnmọ̀mí tún ti ṣe bẹ́ẹ̀bẹ́ o wọ́n ti ṣe bẹ́ẹ̀bẹ́ kódà bẹ́ẹ̀bẹ́ eléyìí kọjá bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ ti gbọ́ wípé popular pastor wòlíì ńlá ni wòlíì àgbáyé tí gbogbo àwọn ènìyàn mọ̀ wọ́n mà ti jí ọmọ pásítọ̀ yìí gbé o bẹ́ẹ̀ ni wòlíì tí gbogbo èèyàn mọ̀ ní ìlú Ìbàdàn ni a gbọ́ wípé wọ́n jí ọmọ rẹ̀ gbé àwọn ajínigbé wọ́n ti wọlé tọ̀ ọmọ náà wọ́n sì jí òdìdí géńdé Ọlọ́run ọmọ wòlíì ni wọ́n jí gbé báyìí o ọmọ pásítọ̀ àkékéké àyányányán ẹlẹ́nu à ń rùn à ń pariwo pé ẹ̀yin tẹ́ fàyè gba Gúnmi wá sílùú Ìbàdàn ṣé ẹ mọ̀ pé ogun lẹ́fà sílùú Ìbàdàn nígbà tí Gúnmi ti wà lùú Ìbàdàn láti mọ̀ pé Ìbàdàn ẹ ti ṣàlejò ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ni torí tá a bá lọ wo rẹ́kọ̀dì Gúnmi dáadáa kò sí ìlú tí Gúnmi dé tí ọ̀fọ̀ àbí ìbànújẹ́ bí wọ́n jíyàn gbé àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọbẹ̀ kò sí tàbá ń darúkọ ṣé Ògbómọ̀ṣọ́ ni ṣé Ìgbòho bẹ́ẹ̀ ni torí lẹ́yìn tí olóyè Sunday Ìgbòho kúrò létan tí Gúnmi wá fún peace talk wọ́n tún ṣiṣẹ́ láabi àìmọye bẹ́ẹ̀ lọ now Gúnmi ti wà lú Ìbàdàn ẹ wo oríṣiríṣi ìwà ìbàjẹ́ láti gbọ́ tó lọ ní ìlú Ìbàdàn báyìí bí wọ́n ṣe ń fi àlàkẹ́ tó ṣe fi ń jí wọn gbé ni wọ́n fi mọ́tò Micra ni wọ́n fi ń jí àwọn èèyàn gbé ní ìlú Ìbàdàn èmi náà ti mọ̀ síbẹ̀ àwọn àfáà kankan pariwo níbo Gúnmi èèyàn rẹ ni èèyàn tó yẹ Ọlọ́run ń fẹ́ ni èèyàn tó ṣe bá tò ní nígbà tẹ́ ẹ ti gbowó ẹ lè sòdodo ara èrè o ẹ̀yin ènìyàn mi ẹ wá wò ẹ wá fetí lóúnjẹ kẹ́ ẹ gbọ́ nígbà tí wọ́n ti ń jí pásítọ̀ gbé kèlédè báwo lọ ṣe ní jẹ́ ọmọ àlùfáà gbé níbi tá à ń bá dé yìí ẹ mọ̀ wọ́n ti sọ pé àwọn máa jí ọba gbé wọ́n tún jẹ́ kó yà pé àwọn máa jí àwọn ọ̀tọ̀pọ̀lú ìlú àwọn máa jí wọn gbé pàápàá jùlọ wọ́n tún fi jẹ́ kó yé wa pé àwọn ò jí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gangan wọ́n sọ pé àwọn ò jí wọn gbé níbi tẹ́ẹ̀tì mọ̀ pé agbésùnmọ̀mí ò mú ẹnì kankan mọ́ báyìí ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín lódìdí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni àyáàfin Mrs. Ìbíkúnlé Ọ̀tẹ́sílé ọmọ Ọlálékan Babátúndé ìyẹn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ General Overseer of Jesus is King Ministry ní ìlú Ìbàdàn ni a gbọ́ pé wọ́n mà ti jí wọn gbé bẹ́ẹ̀ ni ìyáàfin Ìbíkúnlé Ọ̀tẹ́sílé tó ti ní ọmọ méjì àti pé ó tún jẹ́ ààrẹ fún Junior Chamber International ìyẹn JCI ni a gbọ́ pé wọ́n jí wọn gbé ní ọjọ́ Àlàmísì ní ìrọ̀lẹ́ àbí ní ìlú Ìbàdàn ìyẹn ní ọjọ́ Thursday ni a gbọ́ pé wọ́n jí arábìnrin yìí gbé o àfi kí Ọlọ́run kó máa ṣọ́ wa ìlú Ọ̀yọ́ ṣe é ti kẹ́ran mérò báyìí tí Gúnmi ti wọ̀lú Ọ̀yọ́ pàápàá jùlọ ilẹ̀ Ìbàdàn ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí kẹ́ ẹ lè mọ̀ pé Yorùbá ẹ máa sùn pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí ẹ máa sùn nítorí agbésùnmọ̀mí ti wọlé Yorùbá adé ń pariwo pé kẹ́ ẹ gbára yín ẹ̀hún rèé gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ tí ọ̀rọ̀ rẹ̀ sì lọ lórí ayélujára ni a gbọ́ pé àwọn ajínigbé yìí wọ́n wọlé tọ̀ arábìnrin níwájú ìtàlé rẹ̀ ìyẹn ní General Gas ní Àkọ́bọ̀ ní gidi agogo 8 ní ọjọ́ Thursday ni a gbọ́ pé wọ́n wá tí wọ́n wá gbé arábìnrin yìí nílé ẹ̀ ó ga o ṣebí Yorùbá sọ pé èèyàn kì í gbélé ẹni kéèyàn fọrùn rọ ni irọ́ ni o lè gbé níwájú ta ẹ̀gàn kájínigbé gan jí ẹgbẹ́ o lè wá wájú ta ẹ̀gàn kí agbésùnmọ̀mí gan kó palẹ̀ ẹ mọ́ lóòyẹ̀ ara nǹkan tá à ń sọ náà rèé o àbẹ́yìí náà rí
agbésùmọ̀mí palẹ̀ mọ́ níwájú ìtálẹ̀ ní dédé agogo 8 tá a bá sọ pé bóyá ó rìn lọ tàbí ó wà ní ọkọ̀ tàbí bóyá ń travel ni wọ́n ti gbé iwájú ilé ẹ̀ tún lélẹ̀. torí tẹ́lẹ̀mí rẹ̀ bóyá ẹ má travel o wọ́n ń gbé èèyàn òkè eléyìí tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀ kan gẹ́gẹ́ bí kẹ́ ẹ lè mọ̀ pé kò ṣe irọ́ the police public relation officer ìyẹn PPRO ìyẹn ní Ọ̀yọ́ State Command Adéwálé Òṣìfẹ̀sọ ọmọgán kan fáwọn ẹ̀ wọ́n ní lóòótọ́ ni wọ́n jí arábìnrin gbé ní alẹ́ Thursday ìwádìí ń lọ lọ́wọ́ ìwádìí ń lọ lọ́wọ́ à ń pariwo pé ẹjẹ́ agbára wa ẹjẹ́ àpín orílẹ̀-èdè ẹ bá wa pín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nù yín sì ń gbàgbọ́ pé one Nigeria is the best okay una go hear one Nigeria is the best ṣèbẹ́ ríbi tó ń kó wa sí one Nigeria ṣèbẹ́ ríbi tó ń bá wa dé òun rèé o agbésùmọ̀mí ti ń wọlé wọ́n ti ń wọlé ṣe tó dáa tí ò sí pínpín tó máa dún tí kankan sì tẹ̀yìn ẹ̀ jáde ẹ wo bá gbésùmọ̀mí ṣe ń ṣe bó ṣe ń wọ́n ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Obia ó ní ẹ̀ ń sọ fún mi pé ètò ààbò tó mẹ́ẹ̀ẹ́sìn ó tún ti dé ìlú Ọ̀yọ́ láti ìpínlẹ̀ Kwara Èkìtì wọ́n ti dé ìlú Ọ̀yọ́ o nítorí wípé Ìbàdàn ti pe Gúnmi wá lálejò afẹ́ lè sọ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lẹ́yìn tí Gúnmi wá ẹ̀yìn ẹ̀ ní gbogbo ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ ẹ̀yìn ẹ̀ ní gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ débi pé bí wọ́n ṣe ń jí ọmọ gbé ni à ń gbọ́ pé wọ́n ń pa àwọn ènìyàn ni à ń gbọ́ pé wọ́n ń béèrè ransom tó le àfi k'Ọlọ́run bá kó gbà wá ni o nítorí agbésùmọ̀mí ti wá wà ní gbogbo bí adẹ̀ kékékékéké a ní ẹ jẹ́ ká pín o kò ní kálukú lọ ẹnirọ́ one Nigeria is the solution ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ní one Nigeria ó yẹ bọ́ta kẹ́ ẹ wá sọ̀rọ̀ ẹ wo ẹ̀yin ẹ̀mí bàbá mi the only solution ni pé ká pín kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ sífínì kò ní sí wàhálà ká pín kó ní kálukú dádúró kò ní sógun ká pín kó ní kálukú wà lókèèrè kò ní sí ìjà n ta fẹ́ nìyẹn báyìí ẹ bá wa pín orílẹ̀-èdè kí àlàáfíà kó lè jọba lórílẹ̀-èdè wa tó àrírí jù báyìí lọ nítorí a máa bẹ̀ ọ́ bí ẹni ìbẹ́ṣu ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà o gbogbo ẹni tó wá láò ní dé ńkọ́ ó mà láàrin débà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó yẹn lọ́tùlọ́tù pé Yorùbá Nation is the only solution la fi kì í pé God bless Yorùbá Nation ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o la fi ń sọ pé ó dàbọ̀.